Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ará wa nílé sórí ètò yìí, ètò yín, ètò tẹ́tí ń retí, ètò Yorùbá Gbode. Ètò kan náà ni nínú ibi tí a ti ń kọ́ra wa ní àṣà, grammar àti literature Yorùbá. Èmi ọ̀rẹ́ yín kan náà ni Oluremi Afolabi lórí Yoruba Gbode. Àtúngbé tuntun dé lónìí, àtúnmára ọ̀tọ̀, àtúnfẹ́ wo ìbáṣepọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Nítorí náà tá a fẹ́ yẹ̀wò lónìí, òun náà ni báwo la ṣe ń bára wa gbé pọ̀ ní ìrẹ́pọ̀. Bóyá àti ẹ̀ mọ́ra rí o, tàbá àti ẹ̀ mọ́ra rí o, ṣùgbọ́n bá a bá sà ti jẹ́ ènìyàn tá a lè bára wa kó papọ̀, ìyẹn ló mú wa ká wá fẹ́ wò wípé ìbáṣepọ̀ láàrin Onile ati Ayalegbe. In today's video, we just want to look at how we can relate together, how we can cope together. As human beings, we are social animals and we relate with one another, whether we are from the same family or not, whether from the same tribe, the same clan or not. But when we come together, when we see ourselves together, we relate with one another, especially in urban cities where you are not in your village, I am not in my village, you come to the city, there is need to have a place to put your head. And where you put your head is your home. So you meet with different people. How do we relate together? So we want to see landlords and tenants relationship. That is our video for today. And how we say it in Yoruba language. Landlords, Onile, landlord, Onile. And when you talk of landlord, landlord can be male, landlord can be female. Onile tó jẹ́ ọkùnrin, bàbá Onile, landlord. Landlady, ìyá Onile, that is a female having a building for rent. Landlady, ìyá Onile. Tenants, Ayalegbe. Now, the landlord and the tenants, they are not supposed to relate together harmoniously. Yẹni pé Ayalegbe àti Onile, wọ́n yẹ kí wọ́n lè bára wọn gbé papọ̀ ní ìṣọ̀kan àti ní àlàáfíà. Ìṣọ̀kan àti ní àlàáfíà. What is ìṣọ̀kan? Unity. Harmoniously, ní àlàáfíà. In unity, ìṣọ̀kan àti ní àlàáfíà. The tenant can be a male tenant, Ayalegbe ọkùnrin. Tenant can be a female tenant, Ayalegbe obìnrin. Tenant as well can be couple. That is, the husband and the wife coming together to let a house. Ọkọ tàbí ọkọ àti aya, couple, tọkọtaya. Couple, tọkọtaya tó wá gbalé lọ́wọ́ bàbá Onile. Tàbí Ayalegbe tenant lè jẹ́ ọkùnrin male. Ayalegbe tenant lè jẹ́ obìnrin female. Either male or female or couple, when they come together, they are expected to live as one big family, just like we have the family tree. So they were expected to live together as one.
àtayálégbé o àti onílé o à ń retí pé kí gbogbo wọn jọ gbé gẹ́gẹ́ bí ẹbí kan nínú ilé yẹn, wọ́n ti di ẹbí kan. Who is the head? The landlord or the landlady. Òun ni olórí. Landlord yẹn onílé, òun ni olórí. Gbogbo àwọn ayálégbé, àwọn tó kù níbẹ̀, àwọn àjọ máa wá bára wọn gbé pọ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. And we are looking at the relationship that's supposed to exist in the house. To love one another, kí wọ́n fẹ́ràn ara wọn. To live in unity, kí wọ́n gbé ní inú ìṣọ̀kan. To live as a friend, kí wọ́n bára wọn gbé bí ọ̀rẹ́. When they live as a friend, no, they will have consideration for one another. Wọ́n bá bára wọn gbé bí ọ̀rẹ́, wọ́n á lè máa ro ti ẹlòmíì mọ́ ti ara wọn. Consideration, ríro ti ẹlòmíì mọ́ ti ara wọn. And when they relate in that way, there will be peace. Àlàáfíà wà nígbà tí wọ́n bá ń ro ti ẹnì kejì mọ́ ti ara wọn. When you can consider other people, that definitely there will be peace in the house. And that is how Yoruba relates. That is the life of the Yorubas. You see them coming together in a house. You see different type of people living in that house with them. From the father side, from the mother side, all of them will grow up in that same house. Kí là ń sọ ni wípé bí mọ̀lẹ́bí Yorùbá ṣe rí rèé, wàá rí nínú ìdílé kan tó bá ti rí baálé ilé, tó ti rí ìyálé, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, ọmọ iye kan, ẹbí, ará, wá kóra wọn jọ pọ̀, wọ́n á jọ wà nínú ilé yẹn. Ibẹ̀ ni gbogbo àwọn ọmọ yẹn ti máa dàgbà títí tí olúkúlùkù máa fi tún jáde lọ láti lọ láya tàbí láti lọ lọ́kọ. Wọ́n á gbé papọ̀. Bẹ́ẹ̀ náà ni nínú ilé tá a bá ń gbé pẹ̀lú ayálégbé àti onílé, ó yẹ ká lè gbé pọ̀ ní ìfẹ́ àti ìṣọ̀kan. Even though we come from different tribes, but since we are living together under the same roof, we're supposed to live harmoniously because we are social animals. You can see Yoruba for you. So accommodating, so loving. That is Yoruba people. Kí ló ń tí à ń sọ ni wípé bí àwọn Yorùbá ṣe ń bára wọn gbé rè, bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe ká bára wa gbé. Lóòótọ́ a lè jẹ́ṣẹ́ la wá yálégbé, oríṣiríṣi èèyàn ni wá, ìlú oríṣiríṣi láti jáde wá, ṣùgbọ́n bàbá ti wà nínú ilé tá ti jọ ń bára wa gbé, a gbọ́dọ̀ rí ara wa bí ẹyọ kan, a gbọ́dọ̀ ṣe ara wa ní òṣùṣù ọwọ̀ tí ò ṣeé ṣẹ́, ìfẹ́ gbọ́dọ̀ wà, àlàáfíà gbọ́dọ̀ wà, kí a lè fi hàn pé ní tòótọ́ ọmọ Yorùbá òun ni à ń jẹ́. Báwọn Yorùbá ṣe ń bára wọn gbé rè, ìbágbépọ̀ rere láàárín mọ̀lẹ́bí, ayálégbé, onílé, wọ́n ti di mọ̀lẹ́bí kan tó lójoojúmọ́ náà ń bára sùn, náà jọ ń rí ara wọn, tọ́jọ́ ń sùn, tọ́jọ́ ń jí. I hope you have learned something from today's video. If you do, all I need from you is to subscribe. The channel is just to teach us simple thing around us, how we relate around us, how we say it in English language, and how we pronounce it in Yoruba language. We want to teach ourselves how to speak fluently. Things around you, not things in the four corner of the classroom now, around us, and how you can pronounce it in Yoruba fluently. Ẹ̀yin ará wa ní gbogbo nǹkan ṣe lè ní òjì báyìí náà lọ. A kàn wò báyìí ká wá ṣe rí. Báwo la ṣe ń sọ lédè Gẹ̀ẹ́sì? Báwo la ṣe ń pè ní èdè Yorùbá? Báwo la ṣe ń bára wa gbé ní ìṣọ̀kan? Bí a ti rí wípé ìbágbépọ̀ rere máa ń wà láàárín àwọn ọmọ Yorùbá, bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kó wà láàárín ara wa.
bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá, àtijọ́ wà nínú ìdílé, àtijọ́ wà nínú ilé kan, a sì gbọ́dọ̀ rí ara wa bí ènìyàn kan. Tẹ́ bá gbádùn fídíò tòní tó sì rẹ́ kọ̀ọ̀kan bẹ̀, ohun kan tá a kàn fẹ́ kó ṣe náà ni tẹ̀ wá láago kí àwọn oríṣiríṣi fídíò wa kó tún lè máa dé ọwọ́ rẹ̀. Nífẹ̀ẹ́ sí fi ránṣẹ́ sí ẹni mìíràn. A ò ní rí jù báyìí náà lọ fún tòní. A ó tún pàdé torí a tún fẹ́ wò sí kí ni àwọn ọ̀rọ̀ tá à ń bá pàdé tó ń wáyé láàárín onílégbé àti ayálégbé nínú fídíò tó tún máa tẹ̀lé eléyìí. A ó máa sọ sí i kó tó dìgbà náà. Ire lójú owó rí, ire lójú ìwà ó máa rí.